tó ẹ sọ fún wa wípé èṣù ti pàdé ọdẹ́dà ó ti ń lájà o. Gbogbo ọmọ Yorùbá mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn odi ìpè ẹ̀ka alẹ́ ẹ̀ka àárọ̀ ẹ mà kásán o. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di bákan náà ojú tẹ́ sì fi dúra náà kò ní fọ́ láṣẹdùà ẹ ò wá nírun gbé sọnù bí èṣèbẹ mọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́ ó dà pé kinní yóò fẹ́ clear mọ́ o bẹ́ẹ̀ ni ó dà pé kò fẹ́ clear mọ́. Ẹ jọ àwọn wo la rán wọn sí iṣẹ́ kí ló ń jẹ́ iṣẹ́ kí ló ń jẹ́ ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ọmọ ogun Nàìjíríà tún ṣe bẹ́bẹ́ o. Ẹ̀fún ni ká pè ní àbẹ́ẹ̀dì ẹ̀fún ọmọ alágòdè gbogbo. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n láṣìṣe ni wọ́n ní àṣìṣe ni nítorí ọkọ̀ òfurufú ìyẹn jẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ẹ̀tì tí wọ́n fi ń jagun tó fi ń ju àdó olóró ìyẹn tó fi ń ju bọ́ǹbù tó fi ń jàkàrà òyìnbó sílẹ̀ níṣẹ́ ni wọ́n gbéra lọ́ bá fi bọ́ǹbù yìí lọ́ bá fi ọkọ̀ òfurufú yìí lọ́ fi ju àkàrà òyìnbó sílẹ̀ o. Ẹ má jẹ́ ń tọ̀ yín ṣẹ̀rí àdó olóró tó máa dún gbàmù báyìí. Ǹjẹ́ ẹ mọ̀ pé kò ṣe ara àwọn agbésùnmọ̀mí ló dún sí bẹ́ẹ̀ ni ara àwọn ẹlòmíì ló dún sí ara àwọn ẹgbẹ́ ẹlẹ́ṣọ́ ààbò ìyẹn Vigilante bẹ́ẹ̀ ni ìyẹn Vigilante. Ẹ jọ buratai ẹ jọ ṣára iṣẹ́ tẹ rán wọn náà rèé ṣé ara working tẹ sọ pé máa working Nàìjíríà rèé ṣára promise tẹ promise Nàìjíríà àáfẹ́ pa yín ó mà ga o. Location 9 ẹ ti gbọ́ wọ́n ló ṣe èsì ní o èsì ní military jet ó ṣe èsì kọlù àwọn Vigilante ní Zamfara ìpínlẹ̀ Zamfara lè ti ṣẹlẹ̀ o tí ó sì pa àwọn Ogun Vigilante ló bá tán o. Ṣé ẹ rí i pé èṣù ti pàdé ọdẹ́dà ó ti ń lájà ọ̀tọ̀ làwọn la ní kí wọ́n lé ọ̀tọ̀ làwọn tó ń ju àdó olóró fún ẹ wá ṣetán ẹ wá ló ṣe èsì ni ṣé èsì yẹn ló fẹ́ dá ẹ̀mí àwọn tó ti kú padà mo béèrè ni o ṣé èsì yẹn ló fẹ́ dá ẹ̀mí wọn padà wọ́n ní àwọn rò bóyá ẹgbẹ́ o wọ́n láwọn rò bóyá àwọn agbésùnmọ̀mí ni wọ́n ìpètò yẹn làwọn ṣe ju àkàrà òyìnbó ìyẹn bọ́ǹbù sí agbègbè ibẹ̀ ní Zamfara tó sì pa 20 èèyàn ṣojú la máa sọ pé ń dùn wọ́n ni àbá ìríran tó ló fà á Nàìjíríà yìí ló yẹ ká ronú bẹ́ẹ̀ ni Nàìjíríà yìí ló yẹ ká ronú o ẹ̀yin náà rí wọ́n wá sọ pé pẹ́pẹ́ sí ó ṣe èsì ẹ wo ìwọ tó o bá rọ́lọ́pàá bóyá o wà lójú ogun o wá rí àwọn ọmọ ogun Nàìjíríà àbọ̀lọ́pọ̀ wà lè fọkàn balẹ̀ pé wọ́n máa gbà ẹ́ lẹ̀ okay dey play o jẹ́ sàṣà láàfẹ́ mi torí bọ́lọ́pàá bá dúró tì ẹ́ wọn ò fẹ́ gbẹ́jọ́ wọn á mú ẹ kódà kí àwọn olè máa ṣọṣẹ́ lọ́wọ́ níbi tí o wà kó wá rọ́lọ́pàá kó wá sáré lọ pé wọn ò ní dẹ́ lóhùn tó túmọ̀ sí wípé my brother jara ẹ o nobody is coming to fight for you fight for yourself run o. Ẹ wo tó bá ti rí wọn ti ń bọ̀ ẹ jọ bẹ́ẹ̀ ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́n táwọn èèyàn sọ bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ yémi ó ní ó dàbí pé justice fún àwọn ará ìlú tí wọ́n pa yẹn àbí ṣé wọ́n ní ṣe justice fún wọn ni tó ti ń dọ́gbọ́n sọ pé ó ṣèèsì ó túmọ̀ sí pé mistake ni Ọlọ́run rí ọkàn wọn àti ọ̀nà àti iṣẹ́ ọwọ́ wọn bẹ́ẹ̀ ni kí ó jọ̀wọ́ kó dá wọn lẹ́jọ́ ní kíákíá nítorí èyí tó ṣe yìí ó pọ̀ tó fi lè pa odidi ẹ̀mí èèyàn bíi 20 torí àwa náà là ń pariwo ẹ jẹ́ káwọn lọ́dẹ káwọn náà bọ́ sórí feed káwọn náà bọ́ sí gbó kó máa ṣiṣẹ́ torí ajá ìsìn ló mọ ehoro ìsìn fún lọ́mú bẹ́ẹ̀ ni
la ṣe ní káwọn ọlọ́dẹ wá síbẹ̀. Ṣé ká tún sọ pé a tún pe ẹ̀mí àwọn ọlọ́dẹ fún kú ni? Àbí ṣé ká sọ pé à ń pe ẹ̀mí àwọn ọlọ́dẹ fún kú ni? Báwọn ọlọ́dẹ jẹ́ pé wọ́n tún dìde pé káwọn tún lè gbèjà, káwọn tún lè stop ìwà wèrè àwọn Fúlàní. Àwọn náà lẹ tún wá gbébọn tì, lẹ tún sọ pé pẹ́pẹ́ sí o, ó ṣèèṣì ni. Yorùbá ẹ jí má sùn, Fúlàní ti ṣetán láti gbalẹ̀ lọ́wọ́ wa o, tá a bá múra. Bẹ́ẹ̀ ni, tá a bá múra. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yọ pé ó ṣèèṣì kẹ̀. Ojoojúmọ́ ni sójà Nàìjíríà máa ń ṣe èsì, wọn yé má ṣe mistake. Ìgbà tó ṣé wọn kọ́ṣẹ́ tán ni? Bí wọ́n bá máa pa gbogbo àwọn ọmọ Nàìjíríà tán nìyẹn o, èsì náà ló máa ló ṣe. Nítorí gbogbo àwọn agbésùmọ̀mí pátápátá ni wọ́n ti kó ohun ìjà wọn lọ. Àwọn agbésùmọ̀mí ti wọlé ti kó ohun ìjà wọn lọ. Pàápàá jùlọ àwọn agbésùmọ̀mí wọ́n ti wà nínú iṣẹ́ sójà. Ẹ wá sọ bí wọ́n ṣe ní sọ pé ó ṣèèṣì. Àbí àwa ara wa náà la tún ta irinṣẹ́ sójà, irinṣẹ́ Nàìjíríà fáwọn agbésùmọ̀mí. Wọ́n á tún sọ pé ó ṣèèṣì. Ẹ wo ìkọ́ni jẹ́ pé kò ṣèèṣì rárá o. Ara àwọn repented bokoboko, ara wọn ló ṣiṣẹ́ yìí, èyí tó kó agbádá sí lọ́rùn. Ara wọn repented bokoboko tó ń pariwo pé wọ́n ti ronú pìwàdà. Bẹ́ẹ̀ nìkan ti ń jẹ́ kó yà pé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni o. Wọ́n mọ̀ọ́mọ̀ pa àwọn Vigilante yẹn nítorí àwọn Vigilante are Hausa fighting for their land, not Fulani o. Ẹ gbọ́ wow, kí ló ń ṣẹlẹ̀ báyìí? Tó túmọ̀ sí pé wọ́n lọ mọ̀ọ́mọ̀ pa wọ́n ni o. Pé kò ń ṣe pé bóyá àṣìṣe kankan. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yà pé àṣírí ńlá. This guy, please don't let them get to where you are o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pariwo ẹja máa fura o. Nítorí àwọn arábí fẹ́ pa wá ni. Tá a bá tún sòótọ́, wọ́n á tún lé wa mú. Yorùbá tá a bá tún ní pé ká dìde fún ilẹ̀ wa, wọ́n á tún ní pẹ́pẹ́ sí o, kámọ́rú wa kámọ́rú lẹ̀. Àwa náà ní gbà, a ní gbà. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yẹ wá pé ṣe é sọ pé kó ṣe àwọn bókobòko ló wà nínú aṣọ yúnífọ́ọ̀mù yìí tó dẹ̀ fi ṣiṣẹ́ láabi. Àbí ẹ wọ ẹ̀yàn mi bàbá mi Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ara nǹkan tá a fi sọ pé kẹ̀já máa ṣèkíyèsára nìyẹn o. Bẹ́ẹ̀ ni ẹ bá mi bó kó lọ fà á. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀jọ̀ yàwó ẹ̀yọ̀ lọ́tún ló sì pé Yorùbá nation nìkan náà nà báyọ̀. A máa bẹ ọ̀ bí ẹni bẹ ṣú ni. Atẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀ náà wò. Gbogbo ẹni tó wá láwọn ní dé nǹkan, òun máa láwọn ní dé bá. God bless Yorùbá nation. Ó dàbọ̀.